Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Àwa ò kí ọmọ Adéyẹyè, àwa máa ń kí ọmọ Adéyẹyè, ẹni ọlá òkú ọdún má ṣe ìṣàmọ́ ọdún. Ó gbọ́ ó kílẹ̀ ti wí. Àwa ò kí ọmọ Adéyẹyè, àwa máa ń kí ọmọ Adéyẹyè, ẹni ọlá òkú ọdún má ṣe ìṣàmọ́ ọdún. Àpátẹ́wì dé ire gbogbo ní sojú owó, ire gbogbo kọ́ máa sojú mi, ẹni ọlá ọmọ ọlá olóríire ọmọ. Ó dúró re ó sì bẹ́lẹ̀ ó mọ́ lára arẹ́rìn ìmúṣẹ bí ẹni tí ò lè jẹ kankan tán, oníwà tútù bí àdàbà. Ọmọ Adéyẹyè ó kú ọdún ọjọ́ ìbí tòní, ọdọọdún ní sápó rúwé, ọdọọdún lẹ́rùwá wà, ọdọọdún ló mọ̀ bẹ ọbẹ̀ níbẹ̀ sùn àtẹ̀pẹ́lẹ́sẹ̀ rẹ̀ á tẹ̀nà. Ìgbàrà odò nílé bàbá tó bí ọlọ́mọ ńlẹ̀ ó. Ọmọ ẹlẹ́yẹ kìí ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dóró ògùn lọ́nà ògbàrà. Ọmọ onípẹ̀tẹ́sì àti métíketí, ọmọ onípẹ̀tẹ́sì kógun gogoro jójúná. Ọmọ alágbàdo àyà tán, ẹ̀dùn ya èrè yá, àrìmọ̀nà gbé sínú àgbàdo. Ó sọdún èyí ó wá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Lágbára Elédùmarè ọba ò ní fèyí ṣàṣe mọ́. Àpátẹ́wì ní ké tantantan, gbogbo ti sọdún èyí nínú ìyẹyẹ àlàáfíà rẹpẹtẹ wà tún fara re ṣèyí tó ń bọ̀ lọ́nà. Àwa ò kí ọmọ Adéyẹyè, àwa máa ń kí ọmọ Adéyẹyè, ẹni ọlá òkú ọdún wá ṣe ìṣàmọ́ ọdún. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.